Ẹ̀yin olólùfẹ́ fíìmù owó eégún, mo kí yín ẹ kú ojúlọ́nà apá kejì fíìmù náà o. Ẹ sì tún káàbọ̀ padà sórí ètò wa ètò yín. Mo lérò pé púpọ̀ lára wa ti wo fíìmù owó eégún apá kìíní. Fún àwọn tí kò bá tíì wo eré náà, ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti wò ó lórí Yétúndé Barnabas TV. Àwọn ló ń ṣò rẹ̀ lórí YouTube channel wọn. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé eré yìí ó ládùn, ó lárinrin, ó tún fúnni lóye pẹ̀lú. Ṣùgbọ́n o tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo fíìmù owó eégún apá kejì, ẹ tẹ subscribe button torí àǹfààní tí ẹ máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì eré náà tí ó bá jáde o. Lónìí a ó máa sọ nípa ohun tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú fíìmù owó eégún. Ṣé storyline fíìmù náà ni tàbí graphics fíìmù náà tàbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà. Èyíkéyìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí ẹ tẹ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò, kí ẹ má ṣe gbàgbé láti tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí ó bá lè máa notify yín. Ó tún di ọjọ́ mìíràn, ọjọ́ ire.